Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run orí ajẹ́njẹ́ tán tọ́lọ́run ti ṣe àlùbáríkà kó má fi ẹnìkọ̀ọ̀kan wálẹ̀ títí tí ó fi di ọjọ́ ìdájọ́. Jàmá òní ní Friday àti rí ìbádà kankan ṣe kọ́lọ́run kó gbà lẹ́sìn fún wa kọ́lọ́run má dà lù wá láyà kọ́lọ́run dákò kó bá wa fi sínú pamọ́ sínú iṣẹ́ rí wa tá bá lálùjọ náà la hawla wala quwwata. Mo kàn sáré mú kankan wá fún yín ni torí tá bá sọ̀rọ̀ àwọn èèyàn kan ti ń pè wá lálásìjù kódà àwọn èèyàn kan ní nítorí àti jẹ ni alhamdulillah pẹ̀lú tọ́lọ́ ṣe fún alẹ́ ní walillahi alhamd. Ní last week bàbá wọn tí wọ́n wá sí lecture kan ní Ọ̀yọ́ state tẹ́ pé Olúbàdàn wà ń bẹ gọ́fúnà Ọ̀yọ́ state wà ń bẹ afájàmí àmì Ọlọ́run náà wà ní ìjókòó yẹn. So in a nutshell bàbá wọn tí ní ọjọ́ kejì ọjọ́ yẹn bàbá wọn tí padà appreciate Olúbàdàn of Ìbàdàn land fídíò yẹn rí ẹjá jọ. Àsìkò yìí mo fi rántí bàbá wa Olúbàdàn. bàbá náà fẹ́ bàbá Olúbàdàn. Bàbá wa Olúbàdàn. Bàbá Olúbàdàn. Bàbá Abdulrasheed Ládọjà. Bàbá Abdulrasheed Ládọjà. Wọ́n ti bàbá náà. Bàbá wa náà wọ́n ti bàbá náà. Wọ́n wọlé aláwẹ̀ yìí. Wọ́n wọlé aláwẹ̀ yìí. Tó ráwọn èèyàn ní abárí dáadáa wọ́n yé sọ. Ìlú àyídé yẹn lẹ́ máa sọ. Àyídé àwọn èèyàn máa sọ wípé. Wọ́n wà ní Ramadan tafsir ní Ọ̀yọ́ state. Níjọ́ Thursday. Ọlọ́pàá bí àmọ́ tí ń bọ̀ ọjọ́ tó lọ ńgbà yẹn débẹ̀ Olúbàdàn ti wà ń bẹ̀ gọ́fúnà ti wà ń bẹ̀ agbo ti kún bí ìṣe ń wọlé tó Olúbàdàn rí báyìí ó sì kò dìde bàbá ní ìjọ gbé ilẹ̀ gbé àti nǹkan tó jẹ láyé kó tó jọba ọpẹ́ sí Ọlọ́run lé lára mi. Ọpẹ́ sí Ọlọ́run lé lára bàbá wa. Kò fi sọlá. Kò fi sọlá. Ọwọ́ àdìde fọlọ́run. Wọ́n dìde fọlọ́run. Mo bẹ̀rẹ̀ mo kí wọn. Àsáyé máa ń ríyàn. Kọ́mẹ́ǹtì wa ń lọ ra yìí láti gbà náà pé bàbá Olúbàdàn olùbẹ̀rẹ̀ Ọlọ́run ní olùtújú Ọlọ́run lọ́pọ̀nà ọlọ́pọ̀ àfàlẹ̀ Ọlọ́run tí èkó láyé mọ̀jọ́ yẹ̀yẹ́ o. Tí èkó láyé mọ̀jọ́ yẹ̀yẹ́. Má sọ kalẹ̀ lórí ọlá o. Ọlọ́run má sọ kalẹ̀ lórí ọlá o. Lẹ́yìn ìgbà yẹn oríṣiríṣi la wá ń gbọ́ àwọn èèyàn wá ń sẹ́ndì oríṣiríṣi fídíò sí mi wọ́n kọ́ sẹ́ndì fídíò àwọn ms bàbá àwọn babaláwo ṣàkíní sọ̀rọ̀ bá yẹn bó ṣe wà yẹn kò yẹ kó bá dìde ọba lẹ Yorùbá ní ń pè kí lẹ fẹ́ wọ́n ní kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ms bàbá tá ní kí n bá sọ̀rọ̀ ẹni tó rí òpin ní kí n bá sọ̀rọ̀ ẹni tó ń ṣẹbọ ní kí n bá sọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè lórí òun ní kémi jókòó tí kí n máa bá sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ ẹ̀ táìmù tèmi precious sí mi gan mi lè sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn láyé torí pé kò ní làákàyè kankan lórí tó bá ní làákàyè lórí yóò mọ̀ pé kì í ṣe pé Èṣù ló yẹ kó máa bọ̀ kì í ṣe Ṣàngó ló yẹ kó máa bọ̀ ẹ̀gbọ́n tá ló Quran wí ni Quran ní wa man yarghabu an millati Ibrahima illa man safiha nafsahu. Ọlọ́run ní kò sí ẹni tí ó fi ẹ̀sìn tí Ànábì Ibrahim ṣe ilẹ̀ àwọn táwọn ń pè ní ẹ̀sìn àbáláyé àwọn àti Ṣàngó àtọbàtálá àti gbogbo èwo ló dàgbàjà Ànábì Ibrahim lọ́nu wọn kò sí ọlọ́wà ni kò sẹ́ni tí ó fi tí Ànábì Ibrahim ṣe ilẹ̀ tí ó máa ṣe nǹkan míì lọ́wọ́ ara tiẹ̀ kọjá man safiha nafsahu ẹni tó mọ̀ọ́mọ̀ gọ̀ ó gọ̀ fúnra rẹ̀ torí ẹ̀mí ò lè sọ̀rọ̀ àwọn ms bàbá yẹn láyé but àwọn kọ̀ọ̀kan tó yẹ pé tó má tiẹ̀ tí wọ́n sọ̀rọ̀ wọ́n mọ káyà Kùránì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n lọ lé kí ó péréte kéékèèké kan irú àwọn Jackman yẹn ọ̀rọ̀ táwọn ms bàbá wa sọ òun náà wà lọ́bẹ̀ ó wá plan olólùfẹ́ wa kan láti UK wọ́n béèrè question kan òun ló jẹ́ kí n mọ̀ pé ní life Jackman ò ní life it high time for you it is high time you go and get a life for yourself ṣé bó ṣe fẹ́ bá kú lélẹ̀ so mufti ti wá di nightmare fún yín ẹran kó ló pọ̀ náà wọ́n wá ń sọ pé ẹjá àjọ wo fídíò yẹn náà ẹjá àjọ wo náà kí tó sọ̀rọ̀. Ẹ tó sọ gbólóhùn kan sà. Náà mufti Jackman ẹ olókòdé. Anpọ̀ ni mo ti fẹ́ béèrè yìí. Náà. Èèyàn yín kan ní àti UK àwọn ló sẹ́ndì béèrè yẹn. Ìyẹn wà kan ní UK. Bẹ́ẹ̀ni. Náà. Bọ̀ nígbà tá a wá ṣe tẹ̀síìrì láti jó ní. Ok. Màá rò pé kí n sọ bí òde àbá Faiz ó jẹ́ àǹfààní. Faiz ok. Náà. Ẹni yẹn náà sẹ́ndì question sí mi báyìí. Ó ní ìjó tọ́ kí ọba ìlú dìde fún àfà lóde. Ọba àlú
Ó dìde fáfá. lóde. Ok. ẹ̀yin ọmọ ìyá mi alálùbáríkà mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ o bàbá mufti ló jáde wọ́n láwọn dé tefsir tí Ọ̀yọ́ state government máa ń gbé kalẹ̀ lọ́dọọdún báwọn débẹ̀ late báwọn tẹ̀sí wọlé gbogbo agbó ti kún bọ́ọ̀pá àbàdàn ṣe rí àwọn báyìí ó dẹ̀ dìde lórí àga láti fi tàpọ́nlé fáwọn pé kí wá ṣe pé àwọn ló tàpọ́nlé fún ó tàpọ́nlé fún àlùkùránì ó tàpọ́nlé fún ọlọ́run ọba àtẹ̀sìn Islam wọ́n wá ṣàdúrà fún ọba yẹn kọ́lọ́ńdàkùn má jẹ́ kó la ó lọ nílé rẹ̀ títí tí ó fi jáde láyé ṣùgbọ́n torí ìbínú mufti tó wà lára àwọn ilé àwọn dìgbòlugi yẹn yìí ohun táwọn babaláwo yẹn ń sọ pé kò yẹ kó bó dìde òun náà ìkórìíra yẹn ìlara mufti tó wà lára àwọn ilé àti gbogbo àwọn onírànú tó wà tọ́jọ́ wà mọ́ríkàsì yẹn wọ́n wá sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà wá jáde ó wà ní èèyàn nǹkan láti UK ó béèrè question ṣé ó yẹ kí ọba ló dìde fún àáfàá ẹ wá máa gbọ́rọ̀ pòrò tí ọkùnrin ajájá yìí tí ó sọ bísímìlà. Ọba àlú lè wá dìde fáfá tó bá wù ú lọ́kàn ara rẹ̀ àmọ́ tí ọba bá dìde fáfá káàfá ọmọ rò wípé òun ló dìde fún tọ́ba tó rò wípé ẹ rí bí ọba ti dìde fún wa torí pé ọba mọ̀ wípé àfá ni bàbá ọba kẹ́lìmọ̀ àfá ń bàbá ọba òun kẹ́lìmọ̀ àkátà òun ni lẹ́nu àwa èèyàn ká máa dárú àṣàbẹ̀ àfá yìí ṣe bàbá ọba pé àwa àfá àyè ṣe bàbá àwọn ọba àwa kọ́ ń bàbá wọn tọ́ra àfá ó ṣe kábíyèsí fọ́ba ni ọba jẹ́lẹ̀ Yorùbá wájúwájú àbí kó ṣe kábíyèsí o bàbá jóun bàbá rẹ̀ sí ó ṣe kábíyèsí fún mi tó ọba lérí gbogbo nǹkan ọba ba lérí ilẹ̀ ọba ba lérí ìlú ọba ba lérí oṣó ọba lérí àjẹ́ ọba lérí aláàfáà torí gbogbo àfáà àti bẹ́ẹ̀ lu ọba ló nílẹ̀ ìlú ẹ̀ lọ́wà ìlú ẹ̀. Jackman sọ pé wèrè ni ẹ astagfirullah to use that word nínú Ramadan but ní làákàyè lórí you are carrying at empty head ọba kọ́ ló nílẹ̀ Ọlọ́run ló nílẹ̀ tó bá jẹ́ pọ́ba ló nílẹ̀ ni nígbà tọ́ba náà bá wájà tọ́ba náà bá kú tán ilẹ̀ yẹn ó yẹ ká allocate ẹ̀ fọ́ba ni kò yẹ kó ọba míì náà tún gorí oyè orí ẹ̀ ti kú àǹtá máa sọ pé ọba ló ní ìlú ọba ló ní kinní kan lórí ìlú ló láláṣẹ kò sí bàbá ọba kan tó bí dá kò sí ọba kan tó bí dá gbogbo ẹnu mo fi sọ kò sí ọba kan tó bí dá kó sọ pé nítorí pé òun ló nílùú òun fẹ́ rí mọ́sálásí níbì kan ó fẹ́ dá wàhálà alẹ́ nìyẹn ṣùgbọ́n orí wàhálà tí wọ́n bá Ṣàngó Ògbómọ̀ṣọ́ ti Sínfà tó ti shopping complex sí iwájú Central Mosque Ògbómọ̀ṣọ́ wọ́n bíire òdodo ló gbọ́ yẹn ẹran kò ní ìlara mufti tó wà lára ẹ̀ mo dẹ̀ ṣe máa expose ẹ̀ dáadáa jù báyìí lọ ìlara mufti tó wà lára ẹ̀ òun ló jẹ́ kó máa rojọ́ ìwọ náà gbogbo ṣe ń làágùn gbogbo ṣe ń dààmú ìwọ àtàwọn ọmọ tẹ́jọ́ ń ṣe wèrè tó ń kó kiri ẹ wá ń plan ara ọ̀rẹ́ yín kan láti UK ẹ wá béèrè question yóò ta ni wọ́n mọ̀ ní UK ta ló mọ̀ ní UK ẹranko nìyí ẹranko dìgbòlugi òun nìyí àfáà ní bàbá ọba ìwọ gbà pé àfáà ní bàbá ọba àfi ọba tó bá jọba mùsùlùmí nìkan ló kù wá jẹ́ mú ọba mùsùlùmí ṣe bó lọ sọ́dọ̀ àwọn tó bá tiẹ̀ lọ òrí náà kò kọ́nfẹ́rẹ́nsì àfáà àgbà Sheikh Dr. Imran Abdulmajid Eleha tọba olúwo wà bẹ orí báwọn èèyàn ṣe ń pọ́n bọ olúwo lé àtàfà àti kinní kan à ń pọ́n bọ olúwo lé ni torí kíni torí pé mùsùlùmí ni ó dẹ̀ ń promote Islam ìtọ́lọ́run tí torí ẹ̀dá wá sílé ayé kìí ṣe torí kó wá jọba torí kó o lè máa gbẹ́sìn Ọlọ́run ga ni your purpose of existence kó o lè máa gbẹ́sìn Ọlọ́run ga ni Ọlọ́run ní afa àṣìbìtún annama khalaqnakum habasan ṣé ń rò wípé mo dá yín lásán ni wàhánà kó mọ ilé iná látọrí jà ọ abẹ́ ẹ̀rù pé ẹni padà wá sọ́dọ̀ èmi Ọlọ́run ni ò gbọ́ pẹ́tà yẹn ṣé ẹ rò pé mo dá yín lásán ni abẹ́ ẹ̀rù pé ẹni padà wá bá mi nítorí kí l'Ọlọ́run fi dá wa torí ẹ̀sìn wà máa ń kọ́ lákìtò lè jí náà wà lè ń zá èèlà lè àbùdù ẹni ọba àdọ̀tí kan tí ọba lè pín sí Ọlọ́run ọba lé onídọ̀tí ni àwa gangan àní pọ́nlé olẹ́fi sórí burúkú di last time tọ́bọ̀ olúwo lọ sí Mẹ́kà tó sí orílẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ sí ní pàdé ó wá sí orílẹ̀ èèyàn ń sí adé lẹ̀ ṣé àwọn bàbá yín wọ́n jọ lọ́n lọ ẹranko ní nígbà yẹ ìjẹ́ pé àwọn àjẹ́ náà ló lu gbára lé ṣùgbọ́n tó káwọn nínú ọ̀rọ̀ tó sọ́nsì àfáàní bàbá àwọn àjẹ́ àtẹ̀yìn àtàwọn àjẹ́ nìyẹn ọ̀dẹ̀ ni ẹ́
ọ̀dẹ̀ ṣé nígbà tí sọ wọn f'Ògbómọ̀ṣọ́ jẹ́ mọ́ gbọ́ ẹ lọ́nà. ìmáàmù ìlú ò gbọ́dọ̀ bá ọba àlújà wọ́n bá ọba àlújà ó ti ta kóńtóké. ìmáàmù ìlú àwọn àtọ́gbọ̀n ọgbọ̀n fọwọ́ ọrùn léra wọn wọ́n fọyín lé ọba léra wọn torí mọ́sálásí wọn mọ́mù tí ń kírun mọ́sálásí àwọn bàbá rẹ̀ ni. ògbónú ó tún ta sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ orí pé òun ní làákàyè lórí mọ́sálásí tí ìmáàmù tí ń kírun mọ́sálásí àwọn baba ńlá bàbá rẹ̀ ta ló bí ẹlẹ́jọ́ tí mọ́sálásí bá jẹ́ mọ́sálásí àwọn baba ńlá bàbá rẹ̀ ṣé òun ó mọ̀ ra mọ́sálásí yẹn láre òun ò ní mọ̀ kírun bẹ́ẹ̀ àwọn ọba ẹlẹ́bọ àwọn ọba Christian kò lè jẹ́ olórí fún ìmáàmù àgbà nílùú kan òdodo ló gbọ́ yẹn. Ìmáàmù gbọ́dọ̀ mọ bọ́ bàlújà ìmáàmù gbọ́dọ̀ bọ́ bàlújà tó bá ti dúró déédéé tó wà ojú ọ̀nà tẹ̀sìn tó lọ́hùn tó bá ń promote nǹkan míì tó jẹ́bọ against Ọlọ́run ìmáàmù ó bàjá ìmáàmù ó bàjá gidi ẹranko ní ẹ ọlọ́tẹ̀dẹ̀ ní ẹ. kí lọ bá dìde fún kèésà àfà àti ń bọ̀ gẹ́gẹ́ bí zak ó dìde fún Islam ó dìde fún Al-Qur'ani tí ń bẹ lára àfà ni kò dìde fún àfà tá àfà bá ti wá rò pé òun lọ bá dìde fún tí ó rò pé Islam ló dìde fún lára àwọn tí ó sì rò pé Al-Qur'ani ló dìde fún lára àwọn àfà àwọn òròjọ iyì wọn lọ́dọ̀ Ọlọ́run wájú òun àti àmà níbẹ̀ nù nǹkan tí ó ṣirò rẹ̀. àfà àti ọlọ́tẹ̀ kí ni bàbá mufti sọ wọn lọ́ba Ìbàdàn ó dìde fún Ọlọ́run ó dìde fún pín Islam lé lára àwọn ṣé ọba ò rí Ọlọ́run ní oṣù dìde fún Ọlọ́run ni ọ̀dẹ̀ ni ẹ ọlọ́tẹ̀ ni ẹ tó ti rí láyé ẹ bó ṣe rí ó dìde bá àfa òròjọ yìí wọn àjọ lọ wà nù nǹkan tí ó sì rẹ inú ẹ bù àwọn àfa àwọn làrólé Ọlọ́run àwọn làṣojú Ọlọ́run lórí ilẹ̀ kì í sọba àwọn àfa àwọn làṣojú Ọlọ́run lórí ilẹ̀ ẹranko ni ẹ ọ̀tẹ̀ olóró kan ní mo fẹ́ gbọ́nu tó ń sọ ò já máa gbọ́ ẹ lọ. bí ọba sì pírẹsẹ̀ntì ẹ̀ kọ́ sọ wípé kéde ń tẹ́ ẹ ṣe fún wa yìí àdìsáàbù kẹ́ ẹ ṣe bẹ̀ fún wa torí pé ipò tẹ́ wa ẹ ṣe kó kẹ́ ẹ mọ̀ dìde fún yẹn àmọ́ ẹ̀ǹdẹ́ bá Al-Qur'ani ẹ̀ ṣe fún Islam lára wa àwa kẹ́ ẹ dé fún Ọlọ́run ànábì àti Al-Qur'ani kọ́ dákìrú ń padà sọ́dọ̀ Ọlọ́run àtànábì bí ọba ti dá padà tó bá gbà mára fún òun ló dìde fún ọgbọ́ aṣọ yìí ó padà bọ́ lọ́rùn rẹ̀ kó tó kù láyé. àfà àti ó bá gbà á mára. àfa Ọlọ́run tó gbé iṣẹ́ Ọlọ́run dání tó gbé Al-Qur'ani dání tó ń promote Islam tó ń promote Al-Qur'ani ó wá ń pọ́n ọba tó ń pọ́n lé tó bá débi tó ti fẹ́ bọ Èṣù ṣé yóò jókòó bọ ni ṣebí yóò dìde náà ni àìmọye àwọn oníranù tẹ́ fi jọba tó yẹ pé wọ́n forí balẹ̀ fésù wa irú àwọn yẹn làwọn ò mọ̀ pọ́n lé irú àwa àmọ̀ pọ́n rú àwọn yẹn lé ẹranko ni ẹ Jagrimolu alájà ẹranko dìgbòlugi ni ẹ gbogbo tó ń sọ yìí o kàn wá wí ọláwà síkù lára rẹ̀ jẹ́ wá sọ fún ọ ìwọ òmọ̀tàn ó kéré lọ́jọ́ tí sàn wọ́n f'Ògbómọ̀ṣọ́ tó dìde fún Sheikh Adam ṣé ọlásìkò ń lè Sheikh Adam àbí sàn wọ́n Ògbómọ̀ṣọ́ dìde fún Sheikh Adam rí sọlásìkò ń lé wọn àbí ká sọ pé dídìde tó dìde fún wọn yẹn tí Sheikh Adam gbàmọ́ra yẹn ló fa sábà bí orí burúkú tẹ̀yìn ń ṣe lénìí tó kọ́ sí pọ́blẹ́mù sí mọ́ríkà sí yín lénìí ṣé ká gbà bẹ́ẹ̀ according to you ṣó fẹ́ ká gbà bẹ́ẹ̀ ẹranko ni ẹ tí nǹkan bá ti fi sọ́dọ̀ yín ó mì pé nǹkan yẹn ò dáa nìyẹn dìgbò oníkìjìpá ní Nàìjíríà lónìí Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kò ń ṣe àwọn àfáà tó mọ kí ojú wọn lọ pọ̀ òun ni number 1 president àwọn àfáà oníkìjìpá ní nílẹ̀ Yorùbá oníkìjìpá ní ẹ bá fẹ́ kúnu yín mùdírù yín ò lè bá compete ẹ bá fẹ́ kúnu yín kẹ́ ẹ lọ kú ìwọ náà wò gbà tẹ frame wọn up last year inú Ramadan last year náà ni o ẹni ó ṣe kíní kan wá fi kíní kan sí yàrá lápò nígbà tí wọ́n tún fẹ́ ṣe Lailatul Qadri ṣe bó rérò Ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ kókó ń di àrò jẹ́ wọ́n àfi ọ̀sẹ̀ sìn díẹ̀ ó yá já wa lọ sí comment this same video náà ni o comment section ti tiẹ̀ gangan lórí this same video ó yá já lọ bẹ́ẹ̀.